Mighty Channel Visuals. Wọ́n tó o bá ti tẹ̀lé péjì náà máa lọ fọ́lò rẹ̀ fọ́lò péjì téèyàn fọ́lò nù. kéwú ti ní kéèyàn ọmọ bí ó ti tọrọ mímọ̀ nísìn nǹkan ti wọnú kéwú wa. ẹ rí i pé gbogbo àwọn bàbá tàná ayé wọn ní gbogbo wa lónìí pátá ní sọ pé àfi ayé wọn là ń lò. ẹ̀yin tẹ́ ń bẹ lónìí ẹ mú tẹ̀sùbá o ká lè rí òní tí yín tẹ́ ń lò yìí kí wọ́n lè rí lò lọ́la o. ẹ wo bí kéwú dé o ńgbà yẹn ń bọ̀ ẹ wo bí kéwú wà o ẹ wo bí ó dé báyìí o. inú tá a máa gbọ́ tẹ́lẹ̀ láàmú àtọ́kọ́ lọ́wọ́ mọ́sá wọlé àfa yìí ọmọ ádámà ti ń sọ nítorí ọlọ́mọ jẹ́ tí ọmọ tèmi ọmọ jẹ́ ojú àfa yìí ó ti débẹ̀ báyìí ọjọ́ bí ẹ̀rín ni wọ́n wá ń wòran lórin bẹ́ẹ̀ ni bá ń sọ ní Ìlọrin state of harmony bẹ́ẹ̀ ni bá ń sọ state of harmony ọwọ́ aṣogun kan máa ní sè ogun ẹ̀yìn àfa ìlókùbá ìtàn wá ń wò lórí Facebook. Ọlọ́run wá ṣe ohun gbogbo àwọn bàbá dáadáa wọ̀nyí bàbá lágbàjì ni alájí àgbà ni bàbá lágége ni gbogbo wọn bá ní àwọn àfa ńláńlá bàbá wọn Mahiya Kumburi Karatu àfa Bùbé bàbá wọn Onídà lọ́dí Allahu ta'ala ni gbogbo wọn bẹ́ẹ̀ bàbá Mukadam Ọlọ́run ṣe ohun tí Facebook yóò bá wọn láyé. ṣé bá ti máa wí náà nì táwọn ọmọ wọn máa gbé lọ́dọ̀ wọn pé ẹgbẹ́ wà sí àbá yìí ẹ̀yin ni wọ́n bá ẹ̀yin ni wọ́n hó sọ lára yín ẹ̀yin ni wọ́n bù yìí. àyè tó bá ti yẹ ká sọ nǹkan láti sọ. níjọ́ wà náà èébú sì níyì wọ́n ní wọ́n bu lágbájá lánàá èébú ọ̀wá níyì mọ́ lónìí. ẹ bá gún èèyàn kàn mọ́ fi ta yín kẹ́ ẹlòmínú ó tó wí tiẹ̀ lọ́la èébú ọ̀wá dùn mọ́. àwọn olórin ọ̀wá búra wọn mọ́ àwọn nǹkan mi ò búra wọn mọ́ àwa sì pa wà fa lásìkò bọ̀ báyìí kọ́dà ẹni tó yẹ kí wọ́n fẹnu kàn wọ́n sì ń fẹnu kàn wọ́n ọmọ adamu wa ń pé wa khalafa ar-rahman lamma khala ọmọ adamu wa ń pé wọ́n lọ́n gbogbo oru jàkadì bọ́nà jàkadì ọmọ adamu wa wí bẹ́ẹ̀ ẹ̀ wọ́n á retí kọ́ lọ́wọ́ sọ pé mo boru ẹ̀ léyìí tán ló lọ́wọ́ yìí bàbá ìmọ̀ àgbà ẹ̀yin là ń wò lónìí ẹ̀yin là ń tẹ̀lé lónìí ẹ̀yin là ń fa àgbà lónìí mo bẹ̀ Ọlọ́run gbogbo gbàtà àbáràntì yín Ọlọ́run jẹ́ nu wọ́n máa dùn. Amina. Ọlọ́run má sì kájú pa yín. Amina. Má sì fi kankan sí yín. Àmín. Mo kì í lè bá wọn. ẹ̀yin ọmọ olóko mo kì í púpọ̀ ẹ kó àwọn góòdì téèyàn ò lè rí wọn mọ́ láyé ọ̀sẹ́ ni ó lè jọ wọn. Alhaji Ibrahim ní ń bọ̀ Alhaji Ibrahim ní ń lọ kíní ní ń lọ ọmọ bàbá wa kíní ni ẹ lè rí wọn mọ́ láyé láyé. lawla lima falawla lima wa ma samaku fi dunya. gbogbo ẹ̀yin àfa wa lẹ́jọ́ kọ́ yìí ẹ̀yin bàbá wa bàbá ń bẹ ẹ̀yin àfa wa bí gbàtà tún rí dínkù yín ẹ̀yin bàbá wa àwa náà ń jẹ́ bàbá àwọn kan. Insha Allah. falawla lima. ẹ bá sọlá omi. wa ma samaku fi dunya. kílẹ̀ máa pèlè ẹja láyé ẹ bá sọlá omi. walawla al-aqilu. ẹ̀yin tẹ́ jókòó ilé ajé àtàwà yìí gbogbo ẹ̀yin àgbàlagbà gbogbo ẹ̀yin obì àwọn tá a torí wọn jókòó yìí jọkàn wọn lọ tí wọn ń bọ̀ ládùúgbò ni. èkìsà tí ń bẹ ń para ó kó ń para ọbẹ̀ eré àtà ọwọ́ adi tí wọ́n kán náà òun náà wọ́n ti wọ́ lóde bí mo ti wọlé ìwé de ìyá wa. bàtà táwọn ọmọ fi ń gbá bọ́ọ̀lù tí wọ́n ń lẹ̀ mọ́ra wọn lérí àtà ni wọ́n ti pe ṣúgbẹ́ kínní ó ti bá wọn pọ́líìsì ẹ̀ tán ti bọ̀ gbogbo wa ilé àpàdà dìtàn irú ìtàn wo láwàá dà. walawla al-aqilu wa mal insanu. Alhaji Ibrahim Ajia lawla al-aqlu bí ẹ bá sọ láàlàkà yìí. wa mal insanu. bàbá Mukadam àgbà wa mal insanu kí ni ọmọ ajé yàn bá a ti dákẹ́ gbẹ́mú yìí làákà yìí ní ṣiṣẹ́ lára wa. bí ọba sí làákà yìí ẹ kàn lé ẹni tí ọba ní làákà yìí ẹ kàn lé kọ́dà tá a sì sìn yàn gbẹ́njọ́ mi kò ní mọ̀ pé ẹni tí ò ní làákà yìí ni níbi àyè ní làákà yìí ló ti wá fura pé ẹ sọ tọ́wọ́n máa rẹ̀ ní yóò máa wò pé kí ni à ń pa mo ní kẹ́ ẹ sọ kalẹ̀. lawla al-aqlu wa mal insanu. ọmọ ajé yàn. walawla al-basaru wa mal aynu. ẹ̀rí àfààní dá wọ́n lọ bí ni o sún ìlà hakima wọ́n lọ bí àfọ ọ̀jọ̀gbọ́n léèrè wọ́n ní èwo ló fẹ́ jù inú ayé yìí mú kinní kan pé tí mo fẹ́ jù ni tẹ̀lé pé tí wọ́n bá bí wọn náà ó rí kankan mú ká ntẹ́mi fẹ́ràn jù nínú ayé ni ẹlòmíà ní obìnrin tóun àdéhùn fẹ́ràn obìnrin òun lè kú torí obìnrin à ń kú lọ díẹ̀ náà kọ́ nínú sẹ̀mí ayé wa àwọn obìnrin náà wọ́n gbàdájì ẹni ó yẹ kó sinmi ní tí wọ́n á lọ fẹ́ yàwó bíi 5 ọmọ 50 ọdún ọmọ 100 ọdún ọ̀tún á lọ fẹ́ yàwó bíi 5
fún àwọn mẹ́fà tí ń bẹ nínú ilé àwọn gbẹ́sẹ̀ àrí ara rẹ nù nígbà báyà àwọn kankan bẹ lára tí máa function dáadáa kò ní ṣiṣẹ́ mọ́ ò ní lè dá dúró dáadáa mọ́ àlàáfíà nù ni. ولولا البصر وما العين. àfààní wa ń dá ọ lọ́wọ́ oníwọ̀ tó ń bí mi léèrè pé kí n mú nǹkan kan nínú ayé tí mo fẹ́ràn jù ó ní ìyá mi ni mo mú bí ibà sọ láyà mi ta ni ọmọ mi. خذ شيئا أحب من الدنيا فقال أمي. àwọn ìyá mi ni òun mo fẹ́ràn jù Alhaji Ibrahima gbogbo ẹ̀yin yòókù àwọn ìyá ń bẹ nínú sàárè àwọn alájókòó yàtọ̀ ta tẹ́ǹtì àtúntà torí kó wọn bá pa wá àwọn náà wà gbà kó wọn àìmọye òun bọ̀ wá pa wá. ثم أمي. gbogbo ẹ̀yin ọ̀gá tẹ lọ́fíìsì ẹ máa ẹgbẹ́ kúsùwọ̀ kan báyìí kẹ bá fi mọ ìtẹ́ bá ṣe faraàlú ẹgbẹ́ kúsùwọ̀ kan ẹ máa wá wò kí lẹ́ ṣe fáyé torí pé ẹ padà dìtàn á máa sọ̀rọ̀ yín lójú àwọn ọmọ yín wọ́n pọ̀ ọlọ́njọ́ dáa fún kínní ọlọ́njọ́ dáa fún kínní nígbà rẹ̀ ni wọ́n ṣe léyìí lásìkò rẹ̀ wọ́n ṣe léyìí. ثم أمي. wọ́n tún béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi lẹ́yìn náà ìyá mi tún ni. فهي حملي ثقيل. ìyá mi lẹ́rù tó wúwo jù fún mi dábàá pé kí ló wúwo jù nú ẹrù mi láyé ó ní ìyá mi ni. وجوهر حياتي. ó ní wajawharu hayati ìyá mi ni góòlù sẹ́mi mi ẹ̀rí ìyá ò ní tí ì jẹun yóò sì máa sáré ntọ́mọ rẹ̀ ó jẹ oúnjẹ tó dáa tí wọ́n gbé wá fún ìyá ó sì tọ́jú ẹ̀ pamọ́ yóò gbé àjàdí ní ọ̀jẹ̀ lẹ́yìn ìwọ ọmọ bá rẹ̀ kó àti kú wá lẹ́kẹ̀jì ní sáré ọmọ rẹ̀ ìyá ti sáré èèyàn àwọn lẹ ti sìn ìyá ti gbọ́ lọ́wọ́ mọ́jẹ̀ nǹkan kan sí ọ àwọn lẹ ti sìn ìyá tó ti pé tó bá ṣàdúrà fún yín bàbá tó bá ṣàdúrà fún yín ọkàn yín ó balẹ̀ lórí ẹ̀ gbogbo àdúrà yóò ní sọlọ́n kọ́ sànú èèyàn ni ẹlòmíín tó bá ń lò dé tó bá kíkẹ́ ọ̀dà wà láyé ọ lọ dáadáa ọ bọ̀ dáadáa gbogbo tí ń bẹ ń kú rẹ̀ ni pé o ò ní déere. وجوهر حياتي. kóòdì ìsẹ̀mí mi ni. وقوة حياتي. ẹ wo bí a ti ń bọ̀ ni wọ́n ní walaqad khalaqnal insana min sulalatin min tin thumma ja'alnahu nutfatan fi qararin makin. aya kan kọ́mọ́dé pépè tẹ̀ wá kí aya. أعوذ بالله من الشيطان الرجيم. ń bọ̀ bàbá wa ń bẹ́ ń jòkó ni mo fẹ́ sọ báyìí kì í lẹ́nu ni ẹ wo bàbá yìí bàbá wa tí wọ́n lọ ìyá lọ kọ́kọ́ lọ wọ́n kú lọ́sàn-án àwa sì wọ́n ba'da al-maghrib bàbá la wa torí wọn jókòó yìí nísìnyí ìwà ń jẹ́ pé ń jò níyà lọ ná ìjọ 42 days síra wọn ẹ wo kádàrá tí wọ́n mú wáyé àwọn náà tó wá kú nígbà bàbá náà tó dákẹ́ àwọn náà kú lọ́sàn lẹ́yìn Maghrib la tó sin àwọn náà ẹ wo bọ́lá wọn ti ń tu ọ̀rọ̀ Alhaji Ibrahima Ajiya gbogbo ẹ̀yàn mọ́ bàbá Ọlọ́run jẹ́ táyé dágbé. Amiina. ẹ dákun ẹ bá ń sàmì fún wọn jàmá. Amiina. Ọlọ́run jẹ́ tó ayé dágbé. Àmín. ọlá àwọn tí bàbá wa mọ́mọ́ àgbà tara wọn jáde tálù barika fi wà lára wọn báyìí. Àmín. bẹ́ẹ̀ Ọlọ́run ṣe fún yín. Amiina. bisimilayi kan kúlù aláwọ̀ kan gbogbo wa. Bismillahi rahman rahim. Qul huwa Allahu ahad. Allahu samad. Lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. Àmín. ẹ̀rọ jẹjẹ gbọ́dọ̀ torí pé Allahu akbar. Allahu akbar. akí àfáwà àgbà oníwàsí àgbà a máa lọ sọ́dọ̀ bàbá ìmáàmù àgbà. أدام الله حياته. نعم بس أبوه فوانا ني bàbá ìmáàmù àgbà wọ́n ní àfáwà Buhaya bàbá ní gbogbo ń tẹ́ ké fún wa wọ́n lẹ́nu kọ̀ọ̀kan wa ká gbọ́ ká máa wá lọ tọ̀ ọ́ èrè bẹ́ẹ̀ Ọlọ́run kó fún wa jẹ. Àmín. wọ́n lẹ́yìn fúnra yín kan ẹ̀san rẹ̀ lórí bẹ́ẹ̀ Ọlọ́run mọ́sà fún yín. Àmín. wọ́n lọ máa fi ṣe ìkẹ́ìkẹ́ fún àwọn àgbàlagbà méjèèjì tá a torí wọn jókòó àmì wa mẹ́ta jàmá. Amiina. Amiina. Amiina ya Allah. bisimilayi kul huwa Allahu ahad. bisimilayi n'atainaka. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. آمين. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك ونحر إن شانئك هو الأبتر. آمين. آمين. nísìnyí báyìí a máa lọ erékùn ká gbáwó àfáwà Bukhari ẹkùnsẹ Alhaji wa Ibrahim àti gbogbo àwọn tá ń jí ọmọ fún bàbá àti màmá wọn ní owó 200,000 yìí
wọ́n ní kí ó máa lọ sí àpò àfa wa pé ẹ kú sẹ́ o ọ̀yà tani ó gbà á máa bẹ̀rẹ̀ ẹ̀rọ ẹ má jẹ́ ó yàgàn tani ó fi sí ẹ má jẹ́ ó yàgàn ẹ̀rọ ọlọ́mọ wọ́n ní 20,000 naira owó àbá Buhari owó ẹ̀rọ ọlọ́mọ.